Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹgbẹ́ tí tóbi fọ́lọ́run ọba mo wí ná. Ọlọ́run nìkan lọ́ba tí ò ṣe é tàn jẹ. Masha Allah hawla wala quwwata illa billah. Mo rí fídíò àfáà wa kan ni. Wọ́n kọ mí lóminú. Kàkà kí ẹnu mi wá sọnù, mo wá rí mú he. Ìmú wa di méjì. Ìmú di méjì ságbárí èmi nìkan ṣoṣo. Àfáà wa Imran ọlọ́jẹ̀ kárí àfáà yìí pẹ́ ara àwọn fáàrí wa ni. Ọlọ́jẹ̀ kárí yín pẹ́ ẹ pẹ́ bàbá. Ẹ dákun sọ̀rọ̀ tí yín náà ti fẹ́ di Nasiru wa Mansuru. Àfáà Saheed Shittu wọ́n ní ọ̀rọ̀ ti dọ̀rọ̀ Nasiru wa Mansuru tó jẹ́ pé àyà kan bá ti ń kọ́ àyà kan ó sì tún máa parẹ́ nínú ìsìlámù wa náà nífa tọ́ka bá ti ń kọ́ tọ́rọ ọmọ kéwù yín lónítọ̀ gúùt lọ bàálù lọrin lẹ́ni tí wọ́n bá ti ń kí tí wọ́n ń ba búbú tí wọ́n ń kí bí wọ́n ṣe ń kí ọba lọrin. Àfáà Saheed Shittu ní olórí burúkú èèyàn ni wọ́n ń kí bẹ́ẹ̀. Ayélẹ́wà o mo fi ní sí òsì di Nasiru wa Mansuru tó má jẹ́ pé ẹ̀yin lẹ́ ń kọ́ ẹ̀yin náà lẹ́ sì tó ń parẹ́. Ẹ sì rí pé mo ti sọ fún yín pé ìpìlẹ̀ ọba Ìlọrin ó yàtọ̀ sí gbogbo ìpìlẹ̀ ọba ayé. Àfáà nípìlẹ̀ wọn àfáà Ọlọ́run fi ọba compensate wọn ni kò wá sí gàǹgà ìgóńgó ìnímọ̀ kò ní gbogbo tó ọba jẹ́ ní ìmọ̀ tó jẹ́ ní Saudi tó jẹ́ ní gbogbo ibi tí wọ́n ti lè fi àtàǹpàkò kọ kéwú kéèyàn ó sì tún máa ka ìtumọ̀ rẹ̀ tó ọba délé ọba Ìlọrin tó ọba ti délé Sheikh Alimi wò lulẹ̀ balẹ̀ ni ọba búbúbú kàkó báyìí torí ilé àfáà ni irú rẹ̀ ò ṣe é ṣe nílé ọba tó kù. Bàbá wa Imran ọlọ́jẹ̀ kárí yín pẹ́ o torí kó má jẹ́ pé nǹkan tí mo rò kàkà kí o ọlọ́run ọba ọmọ ṣe tàn jẹ ọba ká tó wí ó ti gbọ́ ìwọ nìkan lọ́bọ ọlọ́rọ̀ àṣẹ ìsọ̀rọ̀ àṣẹ gbòǹgbò àṣẹ ìpìlẹ̀ àṣẹ gbogbo tó rọ kiri ká ọlọ́run ọba mi àṣẹ ni ọlọ́run ìwọ ọmọ lọ́ba tó ṣe tàn jẹ. Àní kó má jẹ́ pé nǹkan tí mo ń rò ní o ọ̀rọ̀ yìí ti fẹ́ di Nasiru wa Mansuru o kàkà kí o ẹ dáhùn sí mo ti sàwùsù torí èyí tí àfáà wa ò máa yọjú sílé ọba Ìlọrin. Bàbá wa Imran ìmírí pé ìyọjú sílé ọba Ìlọrin látàrí kẹ́ ẹ má bàa dọ̀bálẹ̀ kẹ́ ẹ má bàa bá búbú fọba Ìlọrin. Èyí ń sú ọ ó hàn sí gbogbo èèyàn tí wọ́n bá mú fídíò yín 3 4 wá kí wọ́n torí pé àwọn rí yín níwájú ọba wa ìlú Ìlọrin yóò ṣe díẹ̀ torí ẹ mọ̀ pé tẹ́ ẹ bá délé ọba Ìlọrin ṣé kẹ́ kúnlẹ̀ ni ṣé kẹ́ bẹ̀rẹ̀ ni àbí kẹ́ bá bàbá bawọ́ torí bẹ́ẹ̀ ṣe lẹ́sìn yín kọ́ yín nìyẹn pé gbogbo ẹni tẹ́ ẹ bá rí kẹ́ bá lọ salamu aleykum salamu aleykum asalamu aleykum salamu aleykum salamu aleykum salamu aleykum. Àmọ́ nísìn fatuwa yín tí mo tún gbọ́ ẹni ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ kódà ẹ tún sọ sùjúùdù ẹni ká bá búbú níwájú èèyàn a ní kò ìṣẹ̀bọ ṣé kò ìṣe pé ń wá ìmáàmù nílùú Ìlọrin o ìyàwó Ìlọrin Nasiru wa Mansuru rè o kó wá jẹ́ pé àwọn èèyàn yìí ti ń kọ líìsì síbẹ̀ o ẹ dákun o ẹ má jẹ́ àdá orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rú o ìkúnlẹ̀ àti ká bá búbú ẹ ti ní òtọ̀nà lọ́dọ̀ yín ọmọ kéwù yín tó lòun kọ látọ̀dọ̀ yín Àfáà Saheed àbí àdìsálà ní Àfáà Saheed Àfáà Sheikh Saheed Sheikh ẹ lọ gba Àfáà Saheed Shittu ní Sheikh àní Sheikh ọmọ kéwù yín ló sọ bẹ́ẹ̀. Kàkà kí o tẹ̀ ẹ́ kí n wà serious. Let me be serious. Wọ́n ní kó bá jà pé ìmáàmù olú Ìlọrin ni àwọn èèyàn yín àbẹ́yìn ilẹ̀ ti ń kùn sí ẹ mọ̀ pé bá búbú o
ẹ kúnlẹ̀ níwájú ọba Ìlọrin o kódà mẹ́ta lẹ kúnlẹ̀ tẹ́ bá kọ́kọ́ wà ní distance ẹ kúnlẹ̀ ẹyọ kan ẹ ní ṣéwù ẹ tún súnmọ́ bàbá nípele kejì ẹ tún balẹ̀ ìwọ̀ ẹ tún pariwo ṣéwù ẹlẹ́kẹta lẹ wá súnmọ́ bàbá ẹ wà ní wàláwò yá sí múkà nínú nurse bàbá náà wá sí àdúrà fún yín ìkúnlẹ̀ mẹ́ta lọ́ba ìlú Ìlọrin gbà ẹ̀míà ọba wa ìlú Ìlọrin Ọlọ́run jẹ́ kẹ́mi ọba Ìlọrin ogun ta la afọ́jú ń tàn tó lóun sùn ta ni afọ́jú ń tàn who is afọ́jú is deceiving pretending you are asleep ìgbà tí ó sùn sórí nǹkan kan ni ọmọ Ìlọrin ni wá agbọ́n nínú agbọ́n lẹ́yìn tẹ́ bá ti ń lùlù àgídìgbò gbogbo bí tẹ́ bá ti ń lù àwọn ọlọ́gbọ́n inú wa ti mọ̀ àwọn ọ̀mọ̀ràn ti mọ̀ àwọn ò bá ń fa nǹkan kan o wọ́n yé jẹ́ lèmọ́mù nílé wa o lókè mọ́lé lèmọ́mù sì pọ̀ nílọrin àwa kan lèmọ́mù inú àwẹ̀ ní fàrándà lé wa àwa là á mọ kírun fún wọn ń bẹ̀ wọ́n ní bàbá ìmọ̀mù ò tí ì dé àwọn kan ládùúgbò ni lábúlé ni so àbá ń jà sí kankan àmọ́ ẹ̀sìn mi náà sírù wá mọ̀ ń sùúrù ẹ̀sìn mi náà sírù wá mọ̀ ń sùúrù ẹ jẹ́ kẹ́sìn Islam ó ní pílà ẹ jẹ́ ká ní stand ẹ má jà sọ̀rọ̀ lénìí ká tún ní òrí bẹ́ẹ̀ mọ́ lọ́la àbíṣerú fatua iṣẹ́ Ọlọ́run tún ṣẹ̀ṣẹ̀ sọ omi ìkalẹ̀ ni àmọ́ bóyá kan sọ mọ́júmọ́ ni wọ́n ní kúnlẹ̀ ti wọ ìsìláàmù pàálẹ̀ mọ́ kúnlẹ̀ sáwọn oníyàwó mẹ́ta náà ti gbọ́ wọ́n ti ṣe fatua lórí rẹ̀ ẹ bá wa sọ fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ amọ̀pẹ́ tó padà sọ̀rọ̀ nípa pípa pẹ́lẹ́ tó bá ti bú ànábì kẹ́ tún mọ́ pamọ́ ẹ mọ́ pamọ́ ó ti rọra mú kúrò lọ́nà ní fẹ́rẹ́ èèyàn wọn kan ti bú ànábì nù ẹ bá ti gbọ́ tẹ́ sọ pé ẹni tó kú ònú ìsìláàmù ẹ pa ẹni tó bá mọ́jú oṣù àwẹ̀ kalẹ̀ ẹ pa àmọ́ téèyàn wọn kan bá ti mú wọn ni alẹ́ àbúrò òwe ìrà rọ̀dí Allahu ta'ala ní lásìkò rẹ̀ ẹnìkan mọ́jú àwẹ̀ kalẹ̀ wọ́n sì fojú fò nítorí má nàbí fojú fò èyàn kẹ́ máa fojú fò gbogbo ẹni àgbọ̀dọ̀ máa para wá nu ẹ̀sìn Násírù wà Mọ̀nsúrù fásà èdè ṣìtù ẹ dákọ̀ gbogbo eré íńtánẹ́ẹ̀tì ṣe rọ̀ ẹnìkankan ẹ̀ tí sọ̀rọ̀ lórí ẹ̀ abẹ́rẹ́ tí rí líǹkì sọnù wọn ti sẹ́ndì líǹkì sí kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ọjọ́ ìdájọ́ gọ̀ǹgọ̀ sọ dr lomba tó gbogbo wa báyìí pé ẹ̀tò sórí láyìn gọ̀ǹgọ̀ sọ lọ́jọ́ náà gbogbo ẹ̀yin Násírù wa Mọ̀nsúrù a ní wọ́n tún ti ní ká máa kúnlẹ̀ wọ́n ló tọ́ súnà adédé wájú ọba kádọ̀bálẹ̀ a máa rí pẹ́yìn òye lọ wájú ọba Ìlọrin látàrí kẹ́ ẹ mọ́ bá a kúnlẹ̀ látàrí kẹ́ ẹ mọ́ bá a dọ̀bálẹ̀ àwa mọ preparation eléyìí o nítorí mo ń sọ eléyìí jáde bóyá kúnlẹ̀ kan fẹ́ wáyé láìpẹ́ ó bọ̀ lọ́nà dẹ́dẹ́dẹ́dẹ́ kí gbogbo wa tó wa mọ̀ grab your copy ẹ̀yà àlùsọ́nà yìí àti rálíkì àwọn ẹ̀yìn dọ̀wọ́ lọ́hùn ẹ̀kan wá sọ àdá lágbẹ̀dẹ ẹ̀ wá sọ àdí irin ẹ̀yìn dá lágbẹ̀dẹ gbogbo bó bá ṣe wá wù yín lẹ̀ ń rọ ẹ̀sìn Islam tẹ́ bá kíbọ̀ náà tó pọ́n lọ́lọ́lọ́lọ́ ẹ̀ wá mú ìdáhọ́ ẹ̀ wá lù pò ẹ̀ lè fi rọkọ́ ẹ̀ lè fẹ̀sìn Islam rọ àdá ẹ̀ lè fi rọ ọ̀bẹ gbogbo tó bá ti rọ ẹ́ lọ́rùn ni àmọ́ tó bá ti sẹ̀ sí gun bòmíì ẹ lọ mú ìdájọ́ ìwá ìdájọ́ táwa nù síláàmù gan ó gbọ́ tó yẹ pé ẹ̀rú ó sì máa bà wá mọ́jú pé ṣé ọ̀ràn yẹn ni kéèyàn ó ṣẹ̀sìn ni ṣé àwa sáà sí ayé wá báyìí bẹ́ẹ̀ àṣìṣe ayé wá ìlú la sì wọ̀ ẹnìyẹn ni àwọn òkúkú sí ayé wá ìlú la sì wọ̀ ìlú tí olóòótọ́ èèyàn kì í lẹ́ni tí wọ́n rólúwa nílẹ̀ tẹ́ forìṣà dọba ẹ wo ọ̀rọ̀ ọjọ́ mi ni ọlọ́m̀bẹ Masha Allah.